Aláàfin lòun ọ̀fẹ́ jà ṣùgbọ́n Ọọ̀ni ò rí àṣẹ pa fáwọn ọmọ títí ẹ̀ ìwọ ń sọ níbẹ̀ tí ń fi ní joyè Ọọ̀ni ló bí Aláàfin ẹ̀rí kọ́ máa lè lélẹ́hùn àmọ̀jà ti jà sí ìfìjà jẹ́ délé ẹ̀bẹ̀rẹ̀ ìtàn wo ẹ̀dá tó jẹ́ bàbá yín ẹ̀bí bàbá yín léèrè má wulẹ̀ dára yín láàmú mọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe wàhálà fi lórí ìjà òmìnira fúnlẹ̀ Yorùbá àmọ́ Yorùbá ti bẹ̀rẹ̀ sí yọ̀kúkú tira wọn o wọ́n bá ń sọ̀rọ̀ lórí abọ̀ ọ̀sà nílẹ̀ Yorùbá Ọọ̀ni nígbà tó wà tó ń wọ̀ gan abẹ́ Aláàfin ni ìkan lára àwọn Ọ̀yọ́mèsì lọ́yọ̀ Aláàfin ìlọ́wà ẹ bá béèrè tàn ẹ gbọ́ bí mo ṣe gbábe tí ajá sórí yìí Ọọ̀ni rìsà dé lọ́la báwọn bàbá wa àwòrán Aláàfin wa lọ́yọ̀ lónìí ilẹ̀ ń wò lójú òmùmáwòrán yìí ọba Bímbọ́lá àti ìmọ̀ wájà láwọ̀kọ́ abetí ajá ni bàbá dé o ẹni kọ́ ni rìsà kó dábì tí ajá lọ́la wàá sọ fún mi nínú òtàn Ọọ̀ni rìsà wo lẹ rí olùwàbẹ̀ tí ajá rí. Ọba Aláàfin kì í ṣọba Ọ̀yọ́ state nìkan. ẹ̀yin ọmọ ọ̀sẹ̀ yìí máa kó pọ́npọ́ máa kó bá Ọọ̀ni o àwọn òjẹ́ lórí adé fún ìtorí wọn ò fi kọ́ wa bàbá tí a ní amọ́jà Aláàfin Ọ̀yọ́ ní ká mọ́jà ó ní kódà ká mọ́ fèsì mọ́ bàbá ò foríjì ní ìtàlẹ́ yìí torí wọn fèsì lábẹ́ bó ṣe wọ́ ọmọ wọn bá. àwọn ọmọ tí ò délé wọn béèrè tàn wòyí bí irú obìnrin tó ní ìkànnì tí ń bẹ Facebook tẹ́pẹ̀ ní òmìnira ọmọ Odùduwà ẹ̀yin tẹ̀ ń wọ́n òmìnira ọmọ Odùduwà tẹ́ ẹ̀ sì ń dàmọ̀dàrú káàkiri dókítà tí ó dalẹ̀ Yorùbá rú ilẹ̀ ń sọ lójoojúmọ́ onílé ìfẹ́ wọn ti ṣe gbogbo táwọn ń lò nílẹ̀ Yorùbá gbogbo fọ́tò àṣà táwọn ń ṣe nílẹ̀ Ọ̀yọ́ Ilé Ifẹ̀ ni èmi ọ̀bọ jíyan ìgbà tó ka gbogbo ẹ̀ lọ ó kà débi wípé abetí ajá gan tá à ń dé Ilé Ifẹ̀ ìlú tí wọ́n ti kọ́kọ́ dá a lẹ̀ kódà Ọ̀rúnmìlà nínú àkọọ́lẹ̀ rẹ̀ ìlọ́kọ̀ bẹ̀rẹ̀ sí ó dábí tí ajá lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ìlò fún ọ̀bọ jíyan àmọ́ ẹ mọ́kò kó bá Ọọ̀ni rìsà ní ìsọfọ́kọ́ padà lọ lílọ béèrè bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí lóòótọ́ bẹ́ẹ̀ ni àgbà Ilé Ifẹ̀ wọn ti dá a lẹ̀ àmọ́ ẹ sọ fún Ọọ̀ni rìsà bí mo ṣe lò ìtura bó lò lọ́la bí mo ṣe gbábe tí ajá sórí yìí Ọọ̀ni rìsà dé lọ́la báwọn bàbá wa àwòrán Aláàfin wa lọ́yọ̀ lónìí ilẹ̀ ń wò lójú òmùmáwòrán yìí ọba Bímbọ́lá àti ìmọ̀ wájà láwọ̀kọ́ abetí ajá ni bàbá dé o ẹni kọ́ ni rìsà kó dábì tí ajá lọ́la wàá sọ fún mi nínú òtàn Ọọ̀ni rìsà wo lẹ rí olùwàbẹ̀ tí ajá rí ẹ̀yin ọmọ ọ̀sẹ̀ ẹ sọ́ra ó ń kọ́ bá àwọn tí ọ̀jẹ̀ kọ́ bá torí ẹni ó bá sọ̀kò àwa náà dókun ní ìtúpadà ó bá ti wá délẹ̀ yóò tabara ní yóò tabara oko àwa bọ̀wọ̀ fún Ọọ̀ni rìsà bẹ́ẹ̀ ni Ilé Ifẹ̀ rírun wa ni àwọn òdì yẹn ṣùgbọ́n wọ́n tó ń sọ yẹ̀tọ̀ ọ̀hún Ilé Ifẹ̀ wọn ti dá alẹ̀ tìyín Ilé Ifẹ̀ wọn ti dá alẹ̀ èsì tèmi fún ọ lónìí nù kí Ọọ̀ni rìsà dé abetí ajá bá Láàfin Ọ̀yọ́ ti dé yìí àjọpàdé lóde káwọ ẹsẹ kí ẹjọ́ nìkan wọ ẹsẹ kíkẹ́ kó sẹ́sì káwọ́ àlọ́ abetí ajá kẹ́ ẹ tó máa pàtàn ẹ délé ẹ máa béèrè o àwa ò ní bá yín mọ̀mù lómù ká tó wù yọ lẹ́rìí inú ẹ wá gbọ́ mi o gbogbo ẹ̀yin ará Ilé Ifẹ̀ tẹ̀ ń jókòó lé mo ti sọ rí tuntun wí lónìí àpọ́nlé ló yẹ kẹ́ ẹ máa pọ́n Aláàfin lé oríṣẹ́ takuntakun tá a ṣe ńlẹ̀ Yorùbá Aláàfin Ọ̀rànmíyàn bàbá wò pé lẹ́ni tí Odùduwà mú ní àrólé Ilé Ifẹ̀ yìí kéré ẹjẹ́ Yorùbá gbà àyè sí i ẹ wo ṣe takuntakun tí bàbá yìí ṣe ńlẹ̀ Yorùbá ẹ wá gbọ́ o ẹ gbọ́ mi o bá mi Bello Wahab ẹ káàbọ̀ mo rí ẹ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ sẹ́wọ́n lẹ́wọ̀n bá ń ṣe àrẹ̀ ó máa fi gbogbo wọn láàlọ́hún lára àdílé tí ìjọba Ilé Ifẹ̀ mo mọ̀ pé kò ṣeé ṣe fún yín kẹ́ ẹ yọ Ọ̀rànmíyàn fún òun bẹ́ẹ̀ tí sàláàfin tíya ó túmọ̀ sí pé bálàfin bá fóun tó bá fẹ́ jọba Ilé Ifẹ̀ lónìí ó lẹ́tọ̀ọ́ sí i tó bàbá rẹ̀ jọba ń bẹ̀ Ọọ̀ni wá jọba lọ́yọ̀ bó bá tó bẹ̀ bá a dókò lónìí bálàfin fẹ́ jọba ń bẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ sí i bàbá rẹ̀ jọba ń bẹ̀ Ọọ̀ni ọdún wo ẹja lọ Benin ṣe bẹ́ẹ̀ gbọ́npa ìwé ká ọba wo nílẹ̀ Yorùbá lọ́tàkálé lọ́tàkàkó báwọn wọ́n sì ti sọ́rí ńjọ́ kìíní àná nígbà tí mò ń bá bàbá wa sọ̀rọ̀ bàbá wa Aláàfin tuntun Kẹ́mi Yógùn bàbá mo lára aṣẹ́ tí bàbá wa ṣe é lẹ̀ ní Ilé Ifẹ̀ tòní yìí ara aṣẹ́ tí bàbá wa ṣe é lẹ̀ ní Ilé Ifẹ̀ ń wà àwa ò ní jí owó lọ́pọ̀lọpọ̀ ọgbà ní Ilé Ifẹ̀ ti tú àsìkò tí kò ná tú ọ̀tọ̀ àsìkò tí mo dákẹ́kẹ́ káwọn jẹ́ ọmọ Ọ̀yọ́ tí wọ́n lé yín kò ní Ilé Ifẹ̀ ọ̀tọ̀ tẹ́ ẹ fi lọ́n sàtìkú lókè igbó ẹ lọ béèrè tán ẹ lọ òkè igbó kẹ́ ẹ lọ ṣèwádìí o òkè igbó ò jìnnà sí yín o ẹ débẹ̀ ṣèwádìí o torí tí ò bá rí bẹ́ẹ̀ ni ọba wa ìbùkún tí wọ́n ṣe ayẹyẹ láìpẹ́ yìí èyí MC burúkú tí ò délé kó lọ béèrè tán wò ń sọ̀rọ̀ ẹ má forí gbègún Ọọ̀ni rìsà ló bí Ọ̀rànmíyàn gbó pònú ń sọ̀rọ̀ eléyìí Ọọ̀ni ń bẹ lórí ìjókòó àwọn ládéládé ń bẹ lórí ìjókòó kò sẹ́ni ọ̀pá lẹ́nu mọ́tò káì má dàjà alẹ́ àìwúwo ilé níta gbangba àìsọ̀rọ̀ ẹ̀ ọjọ́ gàtẹ́
eégún àtiró wọlé èyàn àtiró bóde nígbà wọn bá lè sọ orí ilé lójú yín sẹ́yìn ò sì lè máa pa wọn lẹ́nu wọn pé nítorí wúyẹ ọ̀dà ǹjẹ́ iná ìkọ́lẹ̀ ìsanwó kan máa sọ ẹ̀rí ọ̀dá lẹ́kùn má wulẹ̀ dára yín láàmú mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe wàhálà ti lórí ìjà òmìnira fúnlẹ̀ Yorùbá àmọ́ Yorùbá ti bẹ̀rẹ̀ sí yọ̀kúkú tira wọn o àwíkókó bẹ̀rẹ̀ Sokoti gbé mébẹ́ẹ̀lì mọ̀ ń bọ̀ gbogbo yín n kò tí ì ráyè ìtọ́lọ́mbá bá ṣe é ó lóun rí mi lálẹ́ tòní ó lóun lé sí lẹ́nu n ò fẹ́ ṣe ṣùgbọ́n ẹ gbọ́ ẹ mọ̀ pé kékeré la ká kéré tí fi sọ̀kò ojú bá bẹ̀rẹ̀ sí wá lóun kéré mọ́ ẹ gbọ́ mi nínú ìfàdí ẹ̀kọ́ àwọn òní bá yín sọ àlọ́ ìtànlẹ́ gbọ́ ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọ́n bá ń sọ̀rọ̀ lórí abọ̀ ọ̀sà nílẹ̀ Yorùbá Ọọ̀ni nígbà tó wà tó ń wọ̀ gan abẹ́ alápinni ìkan lára àwọn Ọ̀yọ́mèsì lọ́yọ̀ Aláàfin ìlọ́wà ẹ bá béèrè tàn ẹ gbọ́ tẹ̀lẹ́rì àrídájú ni o tẹ̀lẹ́rì àrídájú àwọn òní sà ẹ tó gbọ́n tí mo tún wìn dáadáa olórí abọ́ rẹ̀ abẹ́ alápinni Ọ̀yọ́mèsì abẹ́ alápinni lọ́yọ̀ ọtúnlọ̀ ní ìsáwà ẹni bá rí ẹ béèrè wò ẹ dákun ẹ̀yin ọmọ kóòtù òjíire àwọn kinní burúkú ìfẹ́ dalẹ̀ Yorùbá rú ni o torí ẹ̀tẹ̀ bá wọ àkọlé òun ọmọdé ọ̀gbọ́n ẹ̀yin àgbàtẹ́ wa ń bẹ lọ́jà náà ẹ wá sùn lọ àmọ́gbà wa àwòrán tá a wò bọ̀ adigun kì í ṣe pèsè lẹ́sùn lọ ẹ̀yin gẹ́gẹ́ mọ̀dàwú ẹ̀ ń sanwó fún àwọn ọmọ ìwọ̀n ọlọ́mọ wíìrè gbé níta gbangba bàbá òfin àwọn àfẹ́ àlẹ̀ ká sọ̀rọ̀ ni o bẹ́ẹ̀ bá wo ààrẹ Almaroof láti jẹ́ títí ń sọ̀rọ̀ ẹ̀ rí i pé ń tẹnu sọ nítorí bàbá ti pàṣẹ àlọ́mọ̀ ìwọ́n nìkan gbọdọ̀ fèsì mọ́ ẹ̀yin fẹ́ jà Aláàfin lòun ọ̀fẹ́ jà ṣùgbọ́n Ọọ̀ni ò rí àṣẹ pa fáwọn ọmọ títí ẹ̀ ìwọ ń sọ níbẹ̀ tí ń fi ní joyè Ọọ̀ni ló bí Aláàfin ẹ̀rí kọ́ máa lè lélẹ̀ àmàjà ti jàfi ìfìjà jẹ́ délé ẹ̀bèrè ìtànwó ẹ̀dá tó jẹ́ bàbá yín ẹ̀bí bàbá yín léèrè ìka tí bá ń bọ́ ni àìgé jẹ ìwọ̀n aṣọ tó pọ̀ lálẹ́ fún ìfẹ́ gbà wá lásìkò ṣùgbọ́n wọ́n tó o fèsì níjọ́ kìíní àná àwòrán la gbé bẹ̀rẹ̀ bí ti àbáwá ti ń jó ìwọ̀n fẹnu wí ẹ̀yin lẹ́dá bíi ti ajá lẹ̀ ẹ̀yin lẹ́dá kìíní kan lẹ̀ èmi sọ fún ọ lálẹ́ tòní o bọ́ ọba délé sọpọ̀ ọ̀ nírìsà kí bàbá ó wọ àìsí kí bá a ṣe wọ̀ yìí kí wọ́n lu abẹ́tí ajá kí wọ́n lò ó bálà àfi ṣe lò ó lójú mú màwòrán yìí ẹja mọ tàǹsẹ̀ ọmọ Yorùbá Emmanuel ọba ṣe kinní kan gbogbo tó bá rí ó lálákẹ́ni kọ́ alákẹ́ni kan ní lọ́ọ́ béèrè wo àgbẹ̀sátì ìtàn lé ẹdínlẹ̀ lọ́ọ́ béèrè wo ẹ lọ́ọ́ béèrè bí kú bá ń sọ̀rọ̀ àrùn máa ń pinni tani ń jẹ́ bẹ́ẹ̀ ẹni sọ lẹ Yorùbá dé olókìkí tó kó lẹ Yorùbá jọ ẹ̀yin wá bòde kálukú wà ń wí tiẹ̀ ọkọ̀ àlùkò ńlá gbọ́n ti bẹ̀ wọn èmi ń retí kí ẹ dá mi lóhùn Ìbàdàn méjì ọgọ̀ ọ̀fẹ́ tẹnu tó lálẹ́ tòní wọ́n mọ̀ ń bọ̀ ní èdè kẹ́ ẹ mú ojú olóore kẹ́ ẹ mọ́ fi gógi ǹjẹ́ ń tó yọ bí àṣà ilé ìbò ǹjẹ́ ń tó yọ dìsáàbù látọ̀dọ̀ gbogbo yín ṣe ní rí Ìbàdàn mo máa ń sọ fún yín ọ̀tọ̀ ní kálọ̀ kàtàn ọ̀tọ̀ nìkan àtẹnudẹ́nu tẹ́ ẹ bá wá ń gbọ́ ìtàn ẹ kọ́kọ́ lọ gbóríkì yín wo Ìbàdàn mọ̀ ń bọ̀ ní èdè o orí àpàdé ètò tòní ibi introduction lásán ni bàbá ní mọ́ sọ̀rọ̀ torí ẹ̀gbọ́n mi dún ta tí mo bá gún ṣe bàbá wọn dìde ńlẹ̀ bàbá ó forí jì mí lálẹ́ tòní ní dún ta ní òjò ń wọlé Ìbàdàn lè wúlò ní ẹ̀gbọ́n bá ṣe é pè hàn ni wọn lọ́ máa jagun lọ́sàn-án wọn máa jalè lóru Ìbàdàn jẹ̀gbìn jàkárà wọn Ìbàdàn níbi olè tí jàrí olóhùn nítorí sọmọ ẹ̀kọ́ ṣùgbọ́n wọn bá yín fún ẹ jẹ́ aṣọ́ra fún tàǹfà ẹ má fojú ọlá gbolẹ̀ Aláàfin sẹni àrífín ẹ wá gbọ́ mi o ara yín lè ń tàn o àti olóṣèlú àtẹ̀yìn òfin tan ara nù ẹ ń tan ara yín jẹ ni o gbogbo tí ẹ rí ẹ dálára ẹ lè dín ọlá Aláàfin fún Olódùmarè ló dé ẹni lọ́lá fún Olódùmarè ló dẹ́kun lọ́lá ọlá Aláàfin ẹ lè dínkù ọdún 14 ó ní pàdé lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ inú òfin ṣeéṣe o Adéyẹmí kẹta ò lọ o ẹnì kẹta ò sì pàdé bí wọn ò ṣe wá pé ọ̀hún Ṣèyí Mákindé tó jẹ́ gómìnà wa lónìí ó lọ ààfin lọ́dọ̀ Aláàfin òun lọ dọ̀bálẹ̀ pé bá mi ẹ dákun mo fẹ́ dìbò ẹ jẹ́ n wọlé ọlá Aláàfin ò dínkù bí wọn ò ṣe sí ọ̀hún ọlọ́run wọn fọ̀rùn kẹ́ gómìnà wa àná Ajímọ̀bí ọ̀dà ààfin Aláàfin wa dọ̀bálẹ̀ bá mi ẹ jẹ́ n ṣe ọ̀dọ́lá Aláàfin kù bí wọn ò ṣe sí ọ̀hún bìkan ọ̀la jóná láàfin ààrẹ Jonathan ó dé yọ bàbá kábíyèsí ẹ mọ́jọ́ bàjẹ́ ọlá Aláàfin ò lè dínkù ẹ gbọ́ mi àdàbọ̀ náà ní à ń kùn bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ mọ̀ wí ni ẹ má dojú ìtàn bolẹ̀ ẹ má dojú àṣà bolẹ̀ àmọ́ ogun tẹ́ ẹ rí ẹ ṣe ẹ lè dín ọlá Aláàfin là ń pè ó ẹ̀yin Ìbàdàn ó sì ń bọ̀ lágbọ́n ẹ ti bẹ̀
ọmọ ajagun lọ́sàn-án ọmọ ajalè lóru ẹ lọ béèrè ìtàn wò bẹ́ẹ̀ bá sì wàá mọ̀ ẹ kàn sí lọ mọ̀ pé ẹ sí lọ mọ̀ pé ẹ lọ wo déètì ìjọ wọn kọmíṣàn mọ̀ pé ẹ lọ wà ń tẹ kọmíṣàn rẹ̀ ọba kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ náà àti baálẹ̀ kan ẹ̀yin lẹ́yìn wà lẹ́wọ̀n mọ́gàjì àwọn mọ́gàjì àwọn mọ̀ ń bọ̀ wọ́n sí ẹ jẹ́ mọ́ àfihàn ìṣẹ̀lẹ̀ lásàlẹ̀ ẹ̀sìn wọ́n mọ̀ ń sọ fún yín ìfáàrà ni o yíyọ ẹ̀sùn ìṣèlú.